Pàwọ́pọ̀ ká ló fẹ́ kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa o kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Mo wòye ayé lọ kẹrin kéṣe. Nínú ètò Ọlọ́run ọ̀pọ̀ ìdílé ló wà. There are many families, many communities, many societies ló wà tí wọ́n ní ṣòro láyé tí wọ́n fura pé kí ló ń kọ́ sí ṣòro fáwọn. Allah. Wọ́n kàn máa blame ẹni tí ò yẹ kán blame. Wọ́n á máa pariwo lágbájá lọ̀tá mi, tàmọ̀dò lọ̀tá mi, lágbájá ni ó jẹ́ rọ́nà lọ, assassini. Ẹgbẹ̀rún nǹkan sí àwọn èèyàn tó jẹ́ pé kì í ṣàṣàṣì. Àìṣe nǹkan tó yẹ ká ṣe ni. Àní lágbájá ló ń ṣe mí, tàmọ̀dò ló ń ṣe mí. Òjì abala Hausa àti sọ̀rọ̀ rẹ̀ o. Káwọn tó ń ṣe ẹ́ ò sìn lẹ́yìn ẹ̀. Ṣùgbọ́n káwọn tó ń ṣe ẹ́ ò sìn lẹ́yìn ẹ̀. Káwọn tó ń ṣe ẹ́ ò sìn lẹ́yìn ẹ̀ o. Káwọn tó ń ṣe ẹ́ ò sìn lẹ́yìn ẹ̀. Káwọn tó ń ṣe ẹ́ ò sìn lẹ́yìn ẹ̀. Ọ̀rọ̀ ló ń sọ fún wa nínú Al-Qur'an nínú Suratu Yunus verse 108 kí l'Ọlọ́run ti wí. Qul ya ayyuhan nas qad ja'akumul haqqu min rabbikum. فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل. Ọ̀rọ̀ ló ń sọ nínú Al-Qur'an. قل يا أيها الناس. Ọba tó ní wá ní mo pe ẹ̀yin ènìyàn ayé pátá o. قد جاءكم الحق من ربكم. Òdodo ti wá dé bá yín látọ̀dọ̀ Ọlọ́run ọba tó dá yín. Òdodo ti dé. فمن اهتدى فإنما يهتدي لنفسه. Ẹni tí òdodo bá fi mọ̀nà ó mọ̀nà fẹ́lẹ̀ dá ẹ̀. Ẹni òdodo tó dodo bá dọ́dọ̀ ẹ̀ tó sì gàṣù ẹ̀ tó mọ̀nà. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí internet like and love ẹ bá mi tẹ̀ kókò ẹ wá bá mi share 21 times ọba mi ó dá oore bò yín ogún àtẹyọ kan ní kẹ́ share ọba mi ó dá oore bò yín yóò pín ogún oore fún yín. Ẹni tó ire bá dé tí ọba sórí ire láti bẹ̀ ẹni tí ìmọ̀nà dé tí ọmọnà láti bẹ̀ ọ sọnù forí ara ẹ̀. Má blame Ọlọ́run ẹni tó mọ̀nà Ọlọ́run ló fi mọ̀nà lóòótọ́ àmọ́ wọ́n náà ní nǹkan tó ṣe kó tó mọ̀nà ọ̀làjú ẹ̀ sílẹ̀ pọ̀ fẹ́ mọ̀nà ló fi mọ̀nà wà máa ń dọ́là ẹni tí ó mọ̀nà ẹni tó sorí burúkú láyé má blame Ọlọ́run kọ́kọ́ yẹ sí ọwọ́ ẹ̀ wò kó tó blame Ọlọ́run. Wa ma ana alaykum biwakil. Ìrì ànábì sọ fún wọn yìí pé wa ma ana alaykum biwakil. Ọlọ́run ò fi mí ṣe sójà tì yín kó wá jẹ́ pé mi ni màá dúró tì yín lọ́sàn-án lóru pé ìwọ gbọ́dọ̀ má soríire ìwọ gbọ́dọ̀ bí wọ́n bá sorí burúkú kọ̀ọ̀kan mi sí wọ́n fẹ́ sorí burúkú ni ọ̀yá gbogbo ọ̀nà ó gbọ́dọ̀ àlọ́ gbọ́dọ̀ soríire ni á wí fún yín ni ẹni ó bá wù ọ́ gbọ́ ẹni ó bá wù ọ́ má gbọ́ ètò Ọlọ́run lórí ayé ẹ mọ kinní kan ọ̀kan nínú kọ̀sídà Imam Ali ó ní dàwáwù kàfíkà wà má tó bùsẹ̀rù wàdáhùn kàmínkà wà má tẹ̀sí hàn. دواؤك فيك وما تبصر وداؤك منك وما تشعر. Ó ní ẹ gbọ́ àìsàn tí ń ṣe ẹ́ oògùn tí ó wo tí ń ṣe ẹ́ sàn oògùn tí ó wo àdánwò ayé rẹ sàn inú ara rẹ náà ló wà ó lójú inú ni ó lójú inú tó fi wòran ni pé pírọ́blẹ́mù tó ní yìí inú ara rẹ náà
ní solution rẹ̀ ló wà. Wà má tash'urun. Ogun tí a wo àdánwò ayé rẹ̀ sàn, ó fura ní inú ara rẹ̀ náà ni ó ti jáde wá. Majority ìṣòro ẹ̀dá láyé tẹ́ bá wà lọ́wọ́ àbọ̀, majority ò kí ń tìta wa o. Tẹ́ bá rí ẹ̀dá kan tí ń soríire tádánwò bá ń jàlù lọ́tún lósì, ẹ kíyèsí nínú ara ẹ̀ náà làdánwò yẹn ti sábà wà. Àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n sábà kórí burúkú ràn yàn. Ẹ gbọ́ tí Yorùbá pa lówe, Yorùbá ní ẹ̀bìtì kì í pa èèrà. Nítorí ń pè lẹ́bìtì trap kan ni, òun tóbi gan. Ó tóbi kọjá ká sọ pé yóò pa èèrà. Bó bá wó lu èèrà lórí gan kò yẹ kó pa, toró ti tóbi jù. Ẹ̀bìtì kò pa èèrà, ara alé ẹni ní í ṣe ni. Ntó bá jẹ́ sáìsì ẹ̀dá nípa ẹ̀dá, ẹ bá mi tẹ like and love, like and love. Kí ni ṣòro tí Mùsùlùmí ní? Mùsùlùmí ilẹ̀ Yorùbá, Mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ̀tá ara wa. Bàbá ń bú àwọn ẹlẹ́sìn míì, à ń sọ tiwa ní. Ìwọ̀nba lẹ́lẹ́sìn míì jẹ́ pírọ́blẹ́mù fún Ìsìlámù ilẹ̀ Yorùbá mọ́. Mùsùlùmí ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká mọ̀ kíní kan dájú. Ọ̀tọ̀ nígbà ẹ̀rùn, ọ̀tọ̀ nígbà òjò. Bá a ṣe sùn nígbà ẹ̀rùn kọ́ la sùn nígbà òjò. Bá a ṣe sùn nígbà òru kọ́ la sùn nígbà ọyẹ́. Methodology gbọ́dọ̀ máa yàtọ̀ from time to time. Ìní ò jẹ́ kẹ́dà ó lè rí ayé gbé. Oríṣi ìgbà mẹ́jọ làwọn àfáàní ń bẹ. Thamaniyatun labudda lil mariya yaro wala isali kulli murigairu samaniya sururu wa husnu wa jitima'u wa furiqatun wa usiru wa yusiru thumma suqimu wa fiha. Thamaniyatun nǹkan mẹ́jọ kan bẹ. Lábúdà lil mariya yaro. Tó bá ń bẹ láyé, kò sọ́gbẹ́ tó rí dá sí tó ní pass through afárá mẹ́jọ. Ẹ̀sìn Islam, gbogbo ẹ̀sìn ayé yóò pass through afárá mẹ́jọ. Ìwọ ènìyàn tó fẹ́ gbáyé, ó lè escape mẹ́jẹ̀jọ yìí. Wàlá búdà mi. Sururun wa husnun. Ìgbàdùn ó wà, ìdùnnú tẹ̀dá ó wà, ìdùnnú tẹ̀sìn ó wà. Tẹ́mọ̀ pé ẹ̀sìn yìí mọ̀ dùn, Islam mọ̀ dùn, abẹ́rẹ́ bínú gbogbo wa ṣe ń dùn ni. Sururun wa husnun. Ìgbà ìbànújẹ́ gbọ́dọ̀ má wà sínú ayé ẹ̀dá. Bí ó ṣe mọ ní ó mọ, wájú ti máa ń ìgbà tá yóò pé tiẹ̀ tí gbogbo ẹ̀ ó kún lọ́tún lósì tó rí páwọn èèyàn ní pọ̀ pẹ̀lú wa tó báyìí. Kò gbọ́dọ̀ má ṣẹlẹ̀ wà fòrè kọ́tùn. Ìgbà táwọn èèyàn ọmọ já lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ́tún lósì nínú ayé ọ̀ lè ṣe kọ́ ọmọ experience tí ó dàbí ẹni pé wọ́n nìkan ló kù nínú ayé. Wàá ṣèrò wáyé ṣèrò. Ìgbà àlàáfíà yóò ṣẹlẹ̀ láyé, ìgbà ìsàn kò gbọdọ̀ má ṣẹlẹ̀ sẹ́dà láyé. Ọmọ ìyá mi tó bá ń bẹ láyé, ọmọ pa ogun dà, bá ogun jà. Ọ̀tọ̀ ní technique, ọ̀tọ̀ọ̀tọ̀ ní technique tí èèyàn fi jagun ayé. Ẹ wo ànábì wa Muhammad, ànábì ja ogun Bádàrí, ànábì ṣẹ́gun nítorí determination tó wà fún àwọn Mùsùlùmí. Ìgbà tó dogun Uhud, wọ́n ṣẹ́gun Mùsùlùmí. Wọ́n pa àwọn Mùsùlùmí nípakúpa. Inú ànábì bàjẹ́, ànábì náà sá kúrò lójú ogun ni. Bó ṣe wá ṣẹlẹ̀ yẹn, ànábì wá sit down. Bí nǹkan tí kìí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀, onílàákà ẹ̀ ó wòye ni pé kí ló lè kọ́ sí irú àwọn àdánwò yìí tó fi wọlé tọ̀ wá. Torí tí ò bá jókòó kó ronú, kò ní mọ solution. Tí ò bá rí solution, àdánwò tó ju yẹn lọ tó ń bọ̀. Ànábì wá ṣòfin, ogun ọ̀yẹ́ wá lásìkò yìí o. Àwọn alábòsí ti kó sáàrin wa o. Abdullahi ibn Ubay, òun ló lórí àwọn rahisul munafikin, òun ló lórí àwọn alábòsí, òun ló kó sí àwọn Mùsùlùmí láàrin, ó pín wọn kélekèlé, ẹnu Mùsùlùmí ò kò mọ́ tí wọ́n fi lọ ogun tí wọ́n wìn ní wọn. Ẹni ìran tẹnu wọn ò bá ti kò tí ò sí unity, ká ẹ tó kúrò nílé kò sí bẹ́ẹ̀ ṣe ṣẹ́gun. Ẹ wo Mùsùlùmí ilẹ̀ Yorùbá lásìkò kò sí unity nínú ilé. À ń bá wọn tí wọ́n yìí ṣe Mùsùlùmí, à ń bá wọn jà. Àwa gangan tá a lápẹ́ra wa Mùsùlùmí, ọ̀tá là ń bára wa ṣe, kò sírú ogun tí wọ́n lè jà wọn lè wọ́n ní irú ogun bẹ́ẹ̀ láìláì. Ètí ń ṣẹlẹ̀ nílọrin, àánú Ọlọ́run. Ẹ wo ànábì wa ní kí ló kàn, wọ́n rò yí lọ́wọ́ lànábì gbọ́ pé àwọn ará Mákà ti tún gbógun bọ̀, wọ́n fẹ́ wá finish àwọn Mùsùlùmí pátápátá. Ànábì wa ní a gbọ́dọ̀ jà lásìkò yìí, bá a bá jà lásìkò yìí tí ó ṣẹlẹ̀ ò ní dáa.
ẹ wo ànábì tọ́lọ́run fi sẹ́rán kí ló dé tá ànábì ò jókòó sí yàrá kó máa bẹ lọ́run pé Ọlọ́run o fún wa ní ṣẹ́gun you have to plan. Alam naj'al lahu aynayni wa lisanan wa shafatayn. Ọlọ́run fún ẹ lójú, ó fún ẹ létí, ó fún ẹ lẹ́nu, ó fún ẹ lọ́wọ́, ó fún ẹ brain tó fi plan, kó plan lọ́kàn. Ànábì wa pé mùsùlùmí, ẹ jẹ́ àjọ plan kí la lè ṣe tá fi achieve nǹkan méjì. A fẹ́ ká wa mùsùlùmí ó unite padà ká di ọ̀kan. Gbogbo ìbàjẹ́ tán ti jù sáàrin wa, a fẹ́ yọ kúrò kí ìfẹ́ wa ó wọ̀ padà. Bá a bá tiẹ̀ lè unite up to 80%, a manage 20 yòókù. Ìkejì, kí la lè ṣe táwọn olóòtú kógun bọ̀ yóò fi ní dọ́dọ̀ wa. Torí tí a bá dọ́dọ̀ wa wọ́n bá nǹkan jẹ́. Wọ́n jọ wá ṣe meeting. Salman bin Faris, òun ti rìn káàkiri ayé rí, ó ti dé Persia rí. Ó wá mọ̀ bí wọ́n ṣe ń jagun bẹ̀. Ibẹ̀ ló ti kẹ́kọ̀ọ́ ditch war, kan gbẹ́ kòtò, káwọn tí ó jagun wọn máa kó sínú kòtò, káwọn tí wọ́n ń bọ̀ látòkèrè, kán má mọ̀ páwọn kan ti wà nínú kòtò tí ń retí àwọn. Ibẹ̀ ló ti kẹ́kọ̀ọ́ ẹ̀. Ó ní ẹja lo ditch war. Àmọ́ ń tá ṣe ni pé a wà gbẹ́ kòtò ń tiwa yípo ìlú Medina ni. Kòtò yẹn á jìn, á fẹ̀, ẹṣin ò ní lè fò níbi tí ó fẹ̀ dé. Kò sí igi tí wọ́n lè gbélé lórí tí wọ́n fi ṣe bridge. Bàbá ti lè gbẹ́ kòtò yẹn, a wà mọ fẹ́ǹsì yípo ìlú Medina tí ó ga dáadáa. Àwọ̀ wà jókòó kanú ìlú wa. A ní jáde láàrin ìgbà tá a bá ń bẹ nínú ìlú, a unite ara wa. A foríjìra wa. A ṣàtúnṣe àárín ara wa. Báwọn ọ̀tá bá dé, wọn nílé àtáàkì wa. Àwọ̀ sì wà nínú ilé. A máa jẹ, a máa mu, a máa sin lọ́hùn. A máa reconcile láàrin ara wa. Bí wọ́n ṣe ṣe nu, lọ́lọ́run bá gbà fún wọn. Wọ́n gbẹ́ kòtò yípo. Ànábì náà mú jígà tí wọ́n jọ ń gbẹ́ níjọ́ náà lọ́hùn. Nígbà àwọn ọ̀tá dé, wọn rí bẹ́ẹ̀ wọ̀. Odidi ọjọ́ 9 ni wọ́n ṣe lẹ́yìn kòtò yẹn tí wọn ò rí ọ̀nà kí ìrànlọ́wọ́ Ọlọ́run tó wá dé. Ọlọ́run ló wá padà bá wọn jà. Báwo lọ́lọ́run ṣe bá wọn jà? Òjò sú látòkè sánmọ̀. Wọ́n retí kójú ọ̀rọ̀, erùpẹ̀ lòjò tọrọ. Erùpẹ̀ yẹn ló wà ń dàlú wọn. Àwọn tí wọ́n lọ jagun yẹn láti ìlú Mẹ́kà 20% wọn ni wọ́n fọ́ lójú. Torí erùpẹ̀ yẹn ń dàlú ẹyin jù wọn ni tí ń fọ́ wọn lójú. Gbogbo wọn wá fọ́n ká lọ́tọ̀ọ̀tọ̀. Ogun tí wọn ò lè fèsì nìyẹn torí Ọlọ́run ní ń jà lọ́wọ́. Kọ́lọ̀ wọn tó gbèjà rẹ̀, ìwọ náà kọ́kọ́ gbèjà rẹ̀. Wá nǹkan tó ṣe kí ló kọ̀ sí àdánwò yìí. Ànábì ṣe yẹn. Mùsùlùmí ilẹ̀ Yorùbá, ọjọ́ wo la tó fẹ́ unite? Ọjọ́ wo la tó fẹ́ fẹ́ràn ara wa? Ọjọ́ wo la ní tó ṣépè fúnra wa mọ́? Ọjọ́ wo la ní tó búra wa mọ́? Ọjọ́ wo la ní tó yẹ̀yẹ́ ara wa? Àní ìkan ìfẹ́ ló láyé, ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run. Mùsùlùmí ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ló fẹ́. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Ṣẹ̀gbọ́n kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Ogun t'Ànábì jà yẹn, òun ló wá padà bí amul wufud. Òun ló bí amul fatih. Ọwọ́ pé àwọn ọ̀tá ti rí pé Ànábì àtàwọn mùsùlùmí ti wà lódìdí báyìí. Àwọn tí ń dà wọ́n rú ẹnu wọn ò tó lẹ̀ mọ́. Ní a fi wá kọrí sí gbòòrò Mẹ́kà pa àfẹ́ wọ̀lú. Lọ́lọ́run fi sínà ní fatahu Mẹ́kà fi ṣẹlẹ̀. L'Ànábì fi rí bẹ̀ wọlé. Ẹ dákun, ṣé gbogbo ẹni ó tẹ̀lé Ànábì wọ̀lú Mẹ́kà? Ṣé gbogbo wọn ní Islam wọn fi pé bí t'Ànábì? Àwọn kan bẹ Islam wọn ò tí ì pé. Á tó gbogbo ẹ̀ mọ́ra wọn náà ní. Ló jẹ́ kí n sọ níbi conference tá lọ ṣe lẹ́kọ̀ọ́ pé al-mu'min lil-mu'min kal-bunyan. Mùsùlùmí àti mùsùlùmí, Ànábì ní bí ilé tí wọ́n mọ láṣẹ jẹ́ tó jẹ́ pọ̀ fọwọ́ múra wọn báyìí. Bó ni ó ṣe fọwọ́ múra wọn? Tí wọ́n fi ń kọ́lé kì í ṣe òkúta nìkan. Òkúta wà ńbẹ̀, yanrìn wà ńbẹ̀, sìmẹ́ǹtì wà ńbẹ̀, oríṣiríṣi yanrìn ni wọ́n mix pọ̀ lódì ilé. Kíjọ kan wá ní àwa nìkan ní mùsùlùmí, wọ́n lè exist, wọ́n lè survive ẹ̀. Wọ́n lè survive ẹ̀. Àwọn tí wọ́n fẹ́ dánwò l'Afghanistan, wọ́n padà sílẹ̀kùn fáwọn míì náà ni pé ẹ wọlé ẹja jọ manage ara wa. Ìjọ kan ò lè jẹ́ mùsùlùmí títí ayé. Ọlọ́run ò dárúkọ ọjọ́ kankan nínú Islam. Mùsùlùmí lọ́lọ́run pè gbogbo wa. À ń bára wa jà lábẹ́lé, àwa gangan lọ tara wa. Mùsùlùmí ló yẹ̀yẹ́ Islam. Mùsùlùmí ló sọ Islam dẹ̀sìn tí wọ́n ń bú lọ́tún bú lọ́sì nígbà tá a lè ní sùúrù fúnra wa. Ìgbà tá dánwò yìí á dé, mo ti sọ bẹ́ẹ̀ ní last year. Àkọ́kọ́ àjálù tó bá Islam ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí, ọlọ́mọ nǹkan tó rò kó tó fi orí sọ̀gàrà. Gbogbo ẹranko láyé ẹ lọ wò, orí ní ọmọ sábà wà lókè.
èyí tó rí ẹ̀ ò bá wà lókè kò lè strong kò lè lágbára orí ni ó máa control gbogbo body orí la gbé síbi tó special òun ló wà lókè alákàn tí ò lórí ẹ rí pé gàlagàlà ni ó máa rìn ìwọ̀nba láṣàn rẹ̀ mọ́ nítorí pé kò lórí ìjọ tó bá wà láyé tí ó bá lólórí kò lè succeed ta ló lórí mùsùlùmí ilẹ̀ Yorùbá àmọ́ ń tọ̀hún tó ní àrọ̀ kí ló fà á àwọn tí wọ́n jẹ́ olórí tí wọ́n wà influential ẹ̀ka náà ní kúrò gbogbo wọn lọ kú ńlẹ̀ àwọn olówó ń bẹ nu wọn àwọn gbajúmọ̀ ń bẹ nu wọn wọ́n jọ pawọ́pọ̀ jà fún Islam ni àwọn wọ̀nyí ò wora wọn pé eléyìí Islam rẹ̀ ò pé wọ́n ń túnra wọn ṣe lábẹ́nú ni ń bẹnu wọn tí ó ṣe Islam díẹ̀ tí ó ṣẹbọ díẹ̀ wọ́n ń dọ́gbọ́n fà létí lábẹ́nú èyí tó gbọ́gbọ́ lè nafsihi wa ma dalla ẹni tó sì ṣìnà tí ò gbọ́ fa innama yadilu alayya ó ṣìnà fórí ara ọ̀hún àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ ẹ wo àwọn àgbàlagbà bẹ̀rẹ̀ sí ní lọ àwọn olówó wọn lọ láwọn tí wọ́n bẹ̀rù mọ́ Islam la MKO Abiola lọ ọ̀kan nù nǹkan tí ń bá àwọn èèyàn lẹ́rù láyé jọ̀nù MKO donate tí ó ní mo donate 1 million naira ẹ dákun ẹ̀sìn mélòó ló wà lára MKO àmàrí ọlá rẹ̀ lò wípé wọ́n bẹ̀rù eléyìí náà mọ́ wa lára 1 million ayé jọ̀hún kì í ṣẹgbẹ́ 100 million ayé òsì kì í ṣẹgbẹ́ 200 million ayé òsì ó ń lọ sílẹ̀ Haúsá ọjà wọn láyà ó donate owó ẹ̀rú bà wọ́n àwọn kan nìyẹn ààrẹ àríṣekọ́lá ààrẹ agadagudu òun náà gbìyànjú Ọlọ́run ló mọ iye mọ́sálásí tá ààrẹ kọ́ láyé Ọlọ́run ló mọ iye chọ́ọ̀chì tá ààrẹ kọ́ ẹnìkan ọmọ wádìí ẹnìkan wò pé ń bo ní Islam tiẹ̀ kù sí wọ́n ń fara wọn létí lábẹ́lé ni gbogbo àwọn bàbá yẹn wọ́n fọwọ́sowọ́pọ̀ bàbá Justice Bọ́lá Ajíbọ́lá justice kóòtù àgbáyé lábẹ́kúta ara wọn ni bákan náà bàbá wa Fọláwíyọ́ ara wọn ni àtàwọn olówó ńláńlá bẹ́ẹ̀ ẹ̀kan náà ni kúdé tí ń claim gbogbo wọn irú àwọn tó ṣẹ́kù lẹ́yìn àṣẹ́kùbọ̀ ní bàbá Túndé Badmus lóṣogbo àtàwọn míì káàkiri ilẹ̀ Yorùbá wọn rí nẹ́tíwọ̀kì yẹn mọ́ nẹ́tíwọ̀kì yẹn ò connect ara wọn mọ́ ó jẹ́ kó ṣòro láti jà fún Islam pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ti yẹ̀yẹ́ gbogbo àwọn àgbàlagbà àwọn yẹn lọ bẹ́ẹ̀ bàbá wa Sheikh Adam Abdullah Al-Alori ikú dé ó mú bàbá lọ àwọn tí mímọ̀ wọn dẹ́rù bà gbogbo ẹni tó kù lẹ́nu bàbá Sheikh Kamaluddin Al-Adabi àwọn tí mímọ̀ wọn heavy tí ń dẹ́kun lọ́sọ̀pọ̀ ọmọ tí ìsepá àwọn yìí náà ni wọ́n kọ́ rahimahumullahu ta'ala Ọlọ́run kó bá ní kẹ́ wọn bàbá wa bá kíní wò pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ní àfi láyé wọ́n wà influential agbára ń bẹ agbára mímọ̀ agbára influence ó wà fúnru wọn kí ni wọ́n fà tí ò ní fà bàbá wa ní Mahad ló ní Ìbàdàn àwọn yẹn náà lọ gbogbo wọn ikú bẹ̀rẹ̀ sí rọ gbogbo wọn ní kọ̀ọ̀kan náà jí wà náà mo dí wà ìdàmbàdà wà ìdín wà náà ń bùtù mi fi lálẹ́ òsìbì wálé máa ó tù yà àsùdù ọ̀kọ̀ọ̀kan la wáyé ọ̀kọ̀ọ̀kan là ń lọ gbogbo àwọn bàbá yìí ní lọ tán ní kọ̀ọ̀kan wọ́n wá fi ayé sílẹ̀ fún àwọn kùlàfà àwọn ọmọ àwọn olówó tí wọ́n lọ yẹn àti ìrólówó mi ta lè fi rọ́pò wọn ní Islam tó ní àárọ̀ yìí àbí olówó Islam mélòó ní ọjàde ń sìn tí olóhùn donate 500 million níta gbangba àti ìrírú wọn mọ́tò ní àárọ̀ yìí à ń jẹ ìyà yẹn lọ́wọ́ kò tí ì kúrò ń bẹ̀ gbogbo àwọn àfáà tí wọ́n lọ àfáà wo ló tó bẹ́ẹ̀ tí ó sọ fún pírẹsidẹ́ǹtì níbi tó jókòó sí tí ó sọ tí ò ní sọ nísọ àbùkù pé n tó ṣe wọn dá ọlọ́jókòó sáàyè aláyè baba Sheikh Adam Abdullahi wọ́n sọ bẹ́ẹ̀ fún Muhammadu Buhari àbí ta Babangida sitting military government pé ẹjọ́ sàdéhùn ẹbẹ ẹjọ́ wádọ mi ni ó sì ṣàbòsí ìkejì ẹ ta ló tó bẹ́ẹ̀ mọ́ nínú àwọn tí ń bẹ láyé lónìí àwọn tí ń ní gbogbo nǹkan ni wọ́n ní Ọlọ́run wọ́n lọ bẹ́ẹ̀ àwa tá a wá kù láyé instead tá a fi wá fọwọ́sowọ́pọ̀ pé tó ó délẹ̀ bó láṣẹ connect network yìí padà tọwọ́ fi kan wọ́ àjẹkọ́wọ́ kan wọ́ gbogbo wa àjẹkọ́wọ́ kan wọ́ àwa bẹ̀rẹ̀ ebú abẹ̀rẹ̀ ìpè abẹ̀rẹ̀ ká máa wọ́ra wa nílẹ̀ abẹ̀rẹ̀ ká máa yẹ̀yẹ́ ara wa ẹni ọ̀dà alẹ̀ gan lórí íńtánẹ́ẹ̀tì tó fi wówó orówó lóòótọ́ bẹ̀ sófì fọkànbalẹ̀ náwó sófì fọkànbalẹ̀ náwó yẹn wàhálà orí íńtánẹ́ẹ̀tì yẹn ńlọ́wọ́ àṣẹlẹ̀ dùn ní àárọ̀ yìí ẹlòmíì ọgọ síbi kan yọ ọmọ sọ pé wọ́n dẹ̀ lé mi ni sẹ́mi ni mo tún ṣe yẹn ntẹ̀yìn bá ti ṣe lánàá náà ọmọ ọjọ́ máa ràn lọ́nìí ìtàn ti kọ́ra ẹ̀ gbogbo ẹni tí bá sì ti ń kọ́pì ìṣesí yẹn ó ń tọ̀ wọ́n mọ̀ ní ládàá aburú nínú aburú tí wọ́n bá fi ìṣesí yẹn ṣe. àwọn àgbàlagbà wá wà demoralize mo rántí níbi last year
èmi àti bàbá Mbariga a jọ ń sọ̀rọ̀ nípa èébú èpè lórí ọ̀rọ̀ àwọn àfáà wa àwa jọ ń wò pé kí ni way out. Bàbá Mbariga wá sọ̀rọ̀ làákàyè kan ó tún sọ̀rọ̀ yẹn nígbà tọ́rọ̀ ta lọ́rọ̀ ń ṣẹlẹ̀. Ó ní Sheikh má jẹ́ ká wòran o. Ó ní sẹ́yìn ń ròyìn pé ẹ mọ̀ pé àwa làgbà kan báyìí. Mo ní ìwọ́tú ẹ̀ ó ní gbogbo bàbá yìí náà ti demoralize kábẹ́ ilé. Èébú àtèpè ó ti já bàbá yìí ó jókòó jẹ́. Àgbáyé kan yẹn jù báyẹn náà lọ. Ẹ jẹ́ á dìde ká gbẹ́rù wa níbi tó ti wúwo. Àwa lẹ́rù kàn. Ẹ jẹ́ á tètè gbé ẹrù ojú ọ̀gbọ́dọ̀ ti àwọn bàbá yìí. Ńlọ faction tiẹ̀ nínú Ògo Ìlọrin. Ńlọ faction tèmi nínú Council for Islamic Preacher. Gbogbo àfáà oníwàásí ilẹ̀ Yorùbá la wá kóra wa jọ. La wá ń jẹ́ Council for Islamic Preacher. Kódà bí kì í ṣe gbogbo àfáà oníwàásí tán, àwa náà sá tiẹ̀ kó díẹ̀ ńbẹ̀. Ní state kọ̀ọ̀kan at least àníyàn bí 30 ní gbogbo state. Ló fi jẹ́ pé meeting gbogbo àfáà oníwàásí ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́ state lọ́kàn ní on the 15 at on the 16 ńlọ́kàn nílùú Ìbàdàn. Ní gbogbo àwọn àfúnwàásí ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ọ̀dọ́ wọ́n ń bọ̀ wá Ìbàdàn láti wá jọ pàdé lórí pé kí ló tún kàn ní ọ̀rọ̀ Islam. Báwo la ṣe ní fi Islam ṣẹ̀sìn mọ́? Àwọn tí ń fi Islam wówó kan bú Kírísítẹ́nì kan bú ẹlẹ́bọ kan bú Mùsùlùmí yìí ìgbésẹ̀ wo ló tún kù tá a tún gbé lórí ẹ̀? Àní ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run fún Muhammad tó sọ̀gá. Mùsùlùmí ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ló fẹ́ o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Lójijì lógun bídíà dé. Bídíà lélẹ́yìí, bídíà lélẹ́yìí, bídíà lélẹ́yìí, òjijì ló dé. Ebi pa àwọn àfáà. Poverty wọ Nàìjíríà, òṣì wọ Nàìjíríà. Àwọn olóṣèlú jẹ wá kan egun. Àti ìrí ọ̀nà tá a gbé gbà. Làwọn àfáà bá bẹ̀rẹ̀ sí yọwọ́. Báwọn babaláwo ṣe ń yọwọ́. Báwọn ẹlẹ́sìn Christianity náà ṣe ń yọwọ́. Gbogbo wọn náà ni wọ́n yọwọ́. Àmọ́ tí Islam ló hàn torí páwa la pariwo tiwa síta. Lọ́ba ti pa àwọn àfáà dá àfáà gẹ́rígẹ́rí. Sáwọn tí ń fìyàn sówó sínú ẹlẹ́sìn Christianity ni. Sáwọn tí ń fìyàn sówó sínú àwọn oníṣẹ̀ṣe ni. Àmọ́ Mùsùlùmí ò búra wọn débẹ̀. Bọ́lọ́pàá ṣe ń kó wọn yẹn lọ wádìí gbogbo ẹlẹ́sìn ní bẹ́ẹ̀ kíní yẹn kárí ayé ni. Ìṣòro tí ń bẹ nínú ẹ̀sìn mi ọ̀tàn 100 ìṣòro tí ń bẹ ní Islam. Bẹ̀tí wọ́n da sọ́bọ̀ tí wọ́n nítorí pé nẹ́tíwọ́ọ̀kì wà láàrin olówó wọn, onímímọ̀ wọn, olóṣèlú wọn. Lára olóṣèlú tí Islam lose táàtì cover ìdò ní àárọ̀ yìí ni bàbá mi àgbà àrí ìbí Adédìbú Ìbàdàn. Àwọn ogun tán tí bàbá fi ipò òṣèlú jà ẹgbẹ̀rún àsìbúnà láàlè má cover ẹ̀. Ní tán bàbá yẹn fà nítorí Islam. Bọ́ bá wéra wà ní lásán ti dẹni àpọ́nlé. Àwa wá dé lónìí aláàfẹ́ fọ gbogbo ẹ̀ mọ́. Alẹ́ ni ọba mọ́ nìkan ló yẹ kó jẹ́ Mùsùlùmí. Ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ajá kò sájá. Báwo la ṣe fẹ́ rí solution? Báwo la ṣe fẹ́ rí correction? Ẹnìkan dìde ọlájádá. Olẹ́ni tó bá wù pé yọ jájá tó bá jẹ́ kò lẹ́sẹ̀. Àmọ́ òun ò kí ń jájá. Olólùfẹ́ mi púpọ̀ ni bàbá Jákúmà. Mo fẹ́ràn àfáà pọ̀ àwọn náà fẹ́ràn mi. Kọ́lọ́n bá san wọ́n lẹ́san dáadáa. Ìgbà wo la fẹ́ kóra wa jọ tá a máa ní emissary tá ní committee? Bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ táwọn kan dìde lọ bá pé àfáà jájọ jókòó. Àwọn tó senior ọ̀rẹ́ ni, àwọn tó junior ọ̀rẹ́ ni. Kẹ́ lórí tó fi sọ ilé. Lábẹ́lé ṣé gbogbo ọ̀rọ̀ Mùsùlùmí ní ọmọdé orí íńtánẹ́ẹ̀tì ni? Kàn yanjú ẹ̀ lábẹ́lé kí Jákúmàlì náà jáde kó wá kó dàbọ̀ jẹ́ pé ní tí wọ́n sọ yẹn ò fẹ́ tẹ́ lọ́rùn dandan yọ gbà torí pé wọ́n ti pọ́n lé gbogbo wọn ti rọ́ wá bá Mùsùlùmí ò ní ṣerú ẹ̀ àfi ká máa pera wa lórúkọ ọbú. Àwọn kan bẹ tí wọ́n ti ń dáràn nísìn tí wọ́n mọ̀ pé àwọn ti kọ lòfin Ọlọ́run. Wọ́n ń pe àfáà ní Jákúmàlì ajá. Bẹ́ẹ̀ sá Ismail Fusuku bá dalẹ̀ ìmáàni. Èmi kì í jẹ ajá, mi sì lè jẹ. Mo sì tako àìdíà pé ká jẹ ajá haram lajá jíjẹ lọ́dọ̀ tèmi náà. Ìyẹn ò sọ mí dọ̀tá àfáà tó wí. Àfáà tó dẹ̀ wí náà sọ pé onímọ̀ kìrúù ni. Àwọn kan bẹ nínú ayé tó jẹ́ pé nítorí ajá wà láàyè wọn lè fi Islam sílẹ̀. Bẹ́ẹ̀ sẹ́ ń wo bó ṣe kéré mọ́ yẹn. Àwọn kan bẹ wọn ò jẹ ajá bẹ̀ tí wọ́n fẹ́ràn ajá débi pé ẹ lọ wọlé majority àwọn òyìnbó. Ẹ wọlé àwọn olówó ní Nàìjíríà náà. Wọ́n odidi orí bẹ́ẹ̀dì tí ń sùn lájà wọ́n ń sùn níbi tí wọ́n fẹ́ràn ẹ̀dẹ̀.
ọtẹlòmíì lọ́rùn kọ́mọ rẹ̀ ó kú ju kájà rẹ̀ ó kú lọ. Ẹ lọ béèrè bó ṣe jẹ́ pọ́tẹ́ àwọn ọ̀ràn kan lọ́rùn Nàìjíríà kọ́mọ wọn kú ju kí màálù wọn kú lọ. Àwọn kan wà bẹ́ẹ̀. Àwọn yẹn náà wá wò pé ṣé Islam ló hate ajá tó báyìí. Islam ò hate ajá. Bọ́lọ̀ ń bá hate ajá ni kò ní ka orúkọ ajá kún àwọn ẹni rẹ̀ nínú Suratul Kahf. Àwọn tí wọ́n lò 300 years tí wọ́n fi sùn ajá ń bẹ láàrin wọn, wọ́n jọ sùn wọ́n jọ jí ni. Ọlọ́run mọ̀ dárúkọ ajá ni. Kì í ṣe pọ́lọ̀ hate ajá, amófin Ọlọ́run ni pé ẹ má jẹ ilé. Èyí ni kẹ́ ẹ jẹ. Ẹ lè lo ajá kẹ́ ẹ fi ṣe security. Ẹ lè lo ajá kẹ́ ẹ fi ṣe ọdẹ bó ṣe wà nínú haya Quran. Àmọ́ gbà wo la tó fẹ́ mature intellectual bout kájọ máa argue lórí nǹkan pride ló yẹ kó jẹ́ fún Islam tí kì í bá ṣe pé àwọn ẹ̀dá kan ti da Islam rú, wọ́n ti weaken gbogbo wa sábẹ́nu pẹ̀lú èbú àtèpè. Andalusi odidi dynasty kan ni nínú Islam tá àríwú ẹ̀ mọ́dún ní àárọ̀. Abbasid era odidi dynasty kan ni kí ni wọ́n fi pilẹ̀ n tí ń jẹ́ Abbasid era lọ Google Abbasid era òun ló jẹ́ the foundation for the world civilization. Mùsùlùmí ló dá sílẹ̀. Báwo ni wọ́n ṣe dá sílẹ̀? Nígbà tí wọ́n dé Iberian Peninsula tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ Andalusi, wọ́n pe Mùsùlùmí, wọ́n pe Kírísítẹ́nì, wọ́n pe oníṣẹ̀ṣe, a fẹ́ build ìlú yìí. Knowledge la fẹ́ fi build ẹ̀. Nítorí kálukú yín bá mọ̀ nínú mímọ̀ ẹ̀mọ̀ mu wa, ẹja àjọ mọ̀ argue. Wọ́n wá jọ argue, wọ́n kọ́ Baitul Hikmah, House of Wisdom. Ibẹ̀ ni a ti mú majority chemistry jáde, biology jáde níbi 700 years ago. Ẹ wọ làjú táwọn lò. Dan, ẹ̀yin náà mọ àwọn tí ó flag lecture yìí down o. Ẹ máa bá mi tẹ like and love, like and love, like and love. Wọ́n ti ń flag yìí jù kí ni bí wọn nú níbi pa nsòdodo. Ordinary pa akọ topic jáde, Ọlọ́run ló mọ iye ẹni tó ti bẹ́ẹ̀bù. Ẹlòmíì ń kọ síbẹ̀ wípé kí ló dé tá sọ pé àtàwọn ẹlẹ́sìn méjì yòókù Islam nìkan lẹ̀sìn. Lọ́dọ̀ ọwọ́ tó jẹ́ Mùsùlùmí ni ntí Kùránì wí lèmi gbà níwọ náà gbà. Bó ṣe wí lọ́dọ̀ tiwa lórí inú ìwé ẹ̀sìn tiwọn náà. Ọ̀rọ̀ náà mú mọ́ra ni. We are in secular state. Àjọgbáyé ni. Àti Mùsùlùmí, àti Christian, àti oníṣẹ̀ṣe, àjọgbáyé ni. Bó o láṣẹ jọgbáyé lálàáfíà ní kájọrò. Bó o láṣẹ jọgbáyé lálàáfíà ní kájọ wa. Ẹ wá wò, a nídìí committee, a ní ajínà tí ó mọ rí sí àfíàsìn àwọn èèyàn tí bàbá Jákímọ̀ lè la rí ta sọ yẹn. Ẹ̀kọ́ làáfà fi gbọ́rọ̀ kalẹ̀. Instead táwọn èèyàn ó fi fẹ̀kọ́ dá àfà lóhùn. Èpè ni wọ́n ń sẹ́, èébú ni wọ́n ń sẹ́. Mo ti ẹ̀rẹ́ nìkan tó ní ìwọ kèfèrí bọ́ síbí. Kí ló ti dé tẹ̀ǹtẹ̀ fi rọ àwọn èèyàn? La tuzaku anfusakum wa a'lamu biman ittaqa. Ẹnìkan bẹ́ẹ̀ bú Jákímọ̀ lè náà dá ìbú padà. Bẹ́ẹ̀yàn ọba bu kò ní fèsì. Nítorí náà ẹ lọ wò, ẹ wojú alásàlá. Ìràwọ̀n parapọ̀ wọn màgìyàn. Mùsùlùmí ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú. Kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ wàhálà. Ọlọ́run kó ṣe àforíjìn astagfirullah. Àwọn tí wọ́n dá wàhálà lẹ́yìn ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ Mùsùlùmí ó cooperate tá unite àwọn náà ń flag lecture. Torí wọ́n mọ̀ nípa béèyàn ṣe ba lecture òní lecture jẹ́ ara tí wọ́n kọ́ mẹ́kọ̀ọ́ ni. Ìjọ alásàlátù ṣe fura pé àsàlátù ń tán lọ nílẹ̀ Yorùbá báyìí. Eléyìí ọ̀dà ibo yẹ ká pè wọ́n jókòó kájọ wo ibo lẹ́kù sí. Ẹ tún eléyìí ṣe. Bí NASFA ti ṣe blọ́ọ̀kù ọ̀nà Ìbàdàn ṣẹ́kọ̀ọ́ ń jọ sí tí mọ́tò kankan ò lè rìn fún odidi ọjọ́ méjì. Ẹ dárúkọ ìjọ ẹlẹ́sìn tó tún lè dánwò nù Mùsùlùmí ilẹ̀ Yorùbá wọn sí. Níbo jẹ́ pé ìjà ní lójú àwa lọ tààrà wà tá a bá ti unite tá ń bẹ lódidi oníṣẹ̀ṣe ò lè bú wa mọ́ àwọn ẹlẹ́sìn Christianity ò lè bú wa mọ́ providing tá a náà bá bú ẹ̀sìn wọn o torí tá a bá bú ẹ̀sìn wọn wọ́n return ẹ̀ tí wọ́n bá dẹ̀ return ẹ̀ in an utter way ni wọ́n fi return ẹ̀ ìjọ tàájúdù èyí ọ̀dà báyìí lẹ̀ bá ṣe ẹ fi eléyìí rọ́pò ẹ̀ àbá sọ fúnra wa jẹ́jẹ́ ni ariwo lápá èpè lásẹ̀ àwọn tí ò lọ tàájúdù Mùsùlùmí mọ́ wọ́n ń bẹ níbi ìsọ̀rù ti Christianity lónìí. Ìkan parapọ̀ wọn mọ́lé. Ẹ bá mi tẹ like and love ẹ tún wò ó lápèjúwe. Àwọn onífàájì tí wọ́n jórúkọ Mùsùlùmí. Ṣé gbogbo wọn náà láwàá jùlẹ̀ fún náà kí náà máa gbé wọn lọ ni? Lẹ́yìn yàtọ̀ fẹ́ bú àtẹ̀pè tá à ń ṣe fún gbogbo wọn lórí íńtánẹ́ẹ̀tì yìí. Àwọn tí wọ́n jẹ́ olórin. Wọ́n mọ̀ níbi àwọn náà máa ti wúlò. Ìmọ̀ ni wá lè jura wa lọ ni. Ṣé gbogbo olórin yìí náà ládàánù?
bí a bá lè sọnù kán máa sọnù a ní kọmitì tí a máa gbé dìde lọ bá rú wọn ìwọ sàṣùwáńbì kí ló dé tó ṣe lé ebi mùsùlùmí ló ń pera ẹ̀ ṣe ìwọjà afẹ́ràn rẹ̀ we love you àfẹ́ kó o ṣubú yóò gbọ́ àwọn tí a ti ń kọrin ẹ̀sìn bíi Saheed Òṣùpá bó ṣe ń gbìyànjú tó ó kù síbi ọ mọ̀ wípé ẹ lè sọ pé kí wọ́n pa orin tì gbogbo wọn ò ní gbọ́ kẹ́ sọ fún Pasuma pé kó pa orin tì kí ni ó fi kúnra ẹ mọ̀ dọ́gbọ́n correct àwọn èèyàn ni kódà tó fi dórí Bobrisky níjọ́ tó ti ń sọ̀rọ̀ ẹ̀dọ́kùnrin tó tọ́lọ̀ ní ìbínú Ọlọ́run bẹ́ẹ̀ tánàbí ní ìbínú Ọlọ́run bẹ́ẹ̀ gbogbo ohun tí ọba sí àwọn àfáà ni ó pè jókòó kí ló dé níjọ́ ti sọ̀rọ̀ ẹ̀dọ́bìnrin kí ló dé tẹ̀ gbé kọmitì dìde kán lọ́ọ́ bá wá nítorí ṣe yí ìbínú Ọlọ́run ni ẹ sọ fún jẹ́jẹ́ lábẹ́lé àmẹ́ni ọba dìde tọ́ba lòun lọ bẹ̀ ìpìlẹ̀ ìsìn ẹ ló ń jẹkújẹ ni owó ní ń wá kiri gbogbo nǹkan wọ̀nyí ní sọ Islam dẹ yọ ní Islam ò fi tó nǹkan mọ́ nílẹ̀ Yorùbá ẹ wá rí nítorí pọ́jọ́ ti lọ àwọn tó flag yìí wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan dànù tó yẹ káwí lẹ́nì ẹ wá wò ẹlẹ́bọ ń bú Islam Christianity ń bú Islam ṣé àwọn ni wọ́n mọ̀ọ́mọ̀ bú wa ni àwa la dá sílẹ̀ awú ìkìlá bẹ́nu ẹ̀yin náà tún wà lọ́ọ̀ bú wọn lẹ́yìn ìgbà tí Quran ti sọ yìí pé wà látàná zàún ẹ má ṣe bára yín jà tẹ́ ẹ bá ti ń jà lábẹ́lé wà tẹ́fṣàlù ẹ̀ dojo ẹ̀ ní lágbára mọ́ agbára yín ọ̀ lọ ẹ wo gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àwọn kan ní ẹ dìde wọ́n ní ẹni ẹ má súnmọ́ àwọn olóṣèlú ẹni ọba ti súnmọ́ olóṣèlú ti dẹni ná ó ti dẹni ná àwọn náà ní ágìw lónìí pé gbogbo gọ́fúnà ilẹ̀ Yorùbá kò sí mùsùlùmí ẹyọ kan bẹ́ẹ̀ kí ni plan yín fún 2027 ǹjẹ́ plan ǹjẹ́ wá mùsùlùmí gidi tí gbogbo wa rí táwọn pé mùsùlùmí lélẹ̀ kì í ṣe ẹlẹ́sìn míì tí ó pè rẹ̀ ní mùsùlùmí fáwa tọ́ra ànígbà kí là ń ṣe kí ni plan wa àwọn ọba ó ń bẹ nínú ìlú mi tí wọ́n ti fẹ́ jọba wọ́n lè jẹ́ bíi 70 kó jẹ́ pé mùsùlùmí nù 70 67 ni wọ́n ó lè jẹ́ pé mẹ́ta péré ni kírísítẹ́nì kò sí bá ṣe unite àwọn fi 67 yẹn pé ẹ dúró lójú kan bọ́ẹ̀ bá tiẹ̀ dínra yín kù sí mẹ́ta ẹgbà fún mẹ́ta nínú yín ká mọ ibi tá a fèsì àmọ́ wa bújọba àmọ́ àwa gangan la sì ń dá wàhálà yìí sílẹ̀ àtọ̀pọ̀ ẹni tọ́rọ̀ òkàn tí ọmọ sọ mo gbọ́ wọn tọmọbìnrin kan sọ lọ́yọ̀ọ́ mo rí pọ̀rọ̀ rẹ̀ ò lésì àwọn tó bí wọ́n tóbi lọ́wọ́ mi kì í ṣerú mi ní ìmọ̀ bá rú ẹni bẹ́ẹ̀ sọ̀sọ̀kúsọ àní yìí kan parapọ̀ wọn mọ́lé ìrà wọn parapọ̀ wọn máa gìyàn níparí àwọn mùsùlùmí kóra wọn jọ́njọ́ kan wọ́n làwọn fẹ́ yan olórí àwọn ẹlẹ́sìn yòókù náà dúró náà wá ní ẹni tí population rẹ̀ bá pọ̀ ẹni tó ń ka rẹ̀ bá pọ̀ ìní àgbàkóso lórí wa o náà bá bẹ̀rẹ̀ sí kàńkọ̀ kan ọwọ́ di bracket láàrin ẹlẹ́sìn méjì mùsùlùmí àtẹlẹ́sìn kan lẹ́nìkan bá yọ lókèrè ó ti mutí yó mùsùlùmí ni àmọ́ mutí ni bí ṣe ń bọ̀ lẹ́nìkan bá ní etí ń bọ̀ kì í sára wa mùsùlùmí o ọ̀mùtí ni o bí ìmáàmù ṣe fọwọ́ gbà lẹ́nu nù pé gbẹ́nu dákẹ́ má bọ̀ ara wa ni ọ́ mùsùlùmí ni àbẹ́lẹ́sìn mi ó ní mùsùlùmí lòun rán bọ́ bí yìí ara wa ni ọ́ àtàn ọ̀sẹ̀ ọ̀pọ̀ títì bí wọ́n ṣe wín nínú páwọn ni wọ́n máa jẹ olórí ẹni fẹ́ ralẹ̀ ẹni fẹ́ ralé ẹ bá lè ṣe Akeugbagold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àti bẹ̀rẹ̀ promo November lórí second side Alápákó ilẹ̀ táǹtà ní 3 million per acre tẹ́lẹ̀ àti sọ di 750,000 naira per acre méjì ní wàrà tí a fi fún ẹni tó san 1.5 million buy 1 acre get 1 acre free ní side 2 Alápákó ètò fèsì títí ń bẹ̀ December la máa bẹ̀rẹ̀ promo yẹn ẹni fẹ́ lọ ájì rọrùn ẹ tẹ̀lé lè ṣe Akeugbagold umura December àmúra ẹ tẹ̀lé wa ẹni ń wọkọ̀ ẹni ń wáyà ẹ má jẹrà kálí text message tàbí kó lo WhatsApp ẹ mọ ọmọ yín wá lè kéwu wa ní ọjọ́ ilé kéwu náà lálùbáríkà àwọn ọmọ náà lálùbáríkà jù wá lọ 08057 81818 080 350 66122.